Ẹ̀yin ọ̀rẹ́ wa, àsìkò ti tó o fún ọ̀rọ̀ tuntun ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ti yá o. Kí ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Tiraka láti fi ọ̀rọ̀ tó tọ́ sí ẹ̀gbẹ́ àwọn àwòrán wọ̀nyí kí o sì jẹ́ kí n mọ ìdáhùn rẹ. Ó ti yá o. Ẹ káre, ẹ kú ìgbìyànjú. Ó yá o, ẹ jẹ́ ká dáhùn àwọn ìbéèrè náà. Ìgò ojú, ẹyẹ, ẹ̀rọ amóhùnmáwòrán, ìgbálẹ̀, ìyarun, ìdánrawò. Tiraka láti lo àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú gbólóhùn kí ẹ sì fi ìdáhùn yín kí ẹ fi ránṣẹ́ sí wa. A ò rí jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí. Tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀, ká tún pàdé. Ire o.